ó fẹsẹ̀ wá nílẹ̀ dáadáa lórí òdodo, kó sì ràn wá lọ́wọ́ láti lè máa sọ òdodo, kó sì ràn wá tí à ń gbọ́ òdodo náà lọ́wọ́ láti lè gba òdodo, torí pé ní olóòdodo náà ni yóò jèrè láyé àtàlùkìyámà. Irọ́ àtàwọn tó ń pa kò síbi tí ó kẹ́yìn wọn tó ju inú àánú lọ, àti kó dákun kó là wá nínú àánú. So lórí ọ̀rọ̀ tí ó bẹ́ẹ̀lẹ̀ tó wá ń lọ lásìkò yìí nípa ọ̀rọ̀ pé àwọn àfáà ganu sílé Wàsíù bàbá K1 the ultimate, tírú bàbá ni wọ́n. So mi ń try àti avoid alájì torí pé ká máa pè yàn ní alájì àdásílẹ̀ kan ni tí wà ní Islam táwọn èèyàn tó fura sí, àfi àwọn tí Ọlọ́run fi tó fún ní bí nǹkan méjì àbí nǹkan méjì papọ̀. Òun náà ni àgbọ́yé ẹ̀sìn, so òun náà ni àgbọ́yé ẹ̀sìn àti àbí ìmáa mú ẹ̀kọ́ ẹ̀sìn lò. So èèyàn lè má mọ̀ rárá tẹ́lẹ̀ pé kò dáa ká máa sọ pé alájì àdásílẹ̀ nínú ẹ̀sìn. Ànábì ṣe hajj, Abubakar ṣe hajj, Umar ṣe hajj lẹ́yìn tánábì lọ, tó jẹ́ pé hajj ẹ̀kan ànábì ṣe, àdúrà hajj táwọn sábẹ́ rẹ̀ ṣe. Ǹjẹ́ ó dáa dọ́ táwọn sábẹ́ ń pera wọn ní hajj Umar, hajj Ali, alhaji Zubair ibn Awwam, alhaji Talha, alhaji Muawiya. A lè sọ pé ní a lè ṣẹ̀sìn yìí dáadáa, a lè gbọ́ ẹ̀sìn yìí yé dáadáa, àwa máa gbàgbọ́ yìí ju àwọn sábẹ́ lọ, àbá tẹ̀ mọ́ ṣe ju àwọn sábẹ́ lọ. Tí ó bá jẹ́sìn lọ́dọ̀ tí wọn kò lè jẹ́sìn níbà. Wọ́n làm yakun yawmaidhin dinan fala yakun al-yawma dinan, gẹ́gẹ́ bí Imam Malik ṣe sọ. Tí ó bá jẹ́sìn nígbà náà kò lè jẹ́sìn nísìn. A lè gbẹ́sìn yé ju wọn lọ, a lè mọ Ọlọ́run sìn, a lè bẹ̀ Ọlọ́run ju wọn lọ. So Sheikh Albani sọ pé ní tasmiyatu man hajja bil hajj bid'ah, ká máa pè tó bá lọ hajj lálàjì bí ẹ dí àdásílẹ̀. Torí kò sínú ohun tá a mọ̀ nínú ẹ̀sìn. So ló yẹ pé ní àìfẹ́ pé alhaji yẹn ló fẹ́ fà tí mo fi sọ pé Wàsíù, ṣùgbọ́n ohun ìwé tí a fi bàbá sí, so bàbá Wàsíù Àyìndé tọ́jà akọrin. So a rí pé n tó sọ ọlọ́run afáwà gẹnu sílé àwọn, so wọ́n bí àwọn ilé àbá àwọn ilé mi ilẹ̀ wọn lọ, ilé àwọn láwá gẹnu sí. Kí ẹ lórí sọ káwà wà gẹnu torí pé àwọn àfà àníìdí àtẹnu tí wọ́n ṣe nǹkan tó rújú náà, wọ́n ti mọ̀ yín mọ́ ni. So bọ̀ yẹn kọ́ ni tí mi fẹ́ sọ. Sọ̀rọ̀ yẹn ti wá ń bí oríṣiríṣi ọ̀rọ̀ táwọn àfà oríṣi náà wá ń jáde, àwọn tó ń bú wọn, àwọn tó ń bínú, àwọn tó ń faraya, àtàwọn tẹ́lẹ̀ ń sọ pé ìwẹ́ ó ń pẹ́ kó tó bú yín náà, ẹ̀yin àfà yín náà wá nǹkan ṣe, àtàwọn tẹ́lẹ̀ tún ṣe kíni tó tún fi ọ̀nà yìí tún fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn láwọn àfà súnà tó ń mú àwọn ẹ̀kọ́ jáde látara irú ìṣẹ̀lẹ̀ yìí, ilé ìtawà náà ti mú jáde tẹ́lẹ̀. So nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó wá ń jáde látara rẹ̀, òun náà ni èyí tí àtúrí tí ó ń fèsì fún mufti Ìlọrin Sheikh Farouk Oníkìjípà, kí Allah kó dákun kó bá wa tọ́ wọn sọ́nà, kó lè mọ̀ kó bá wa tọ́ wọn sọ́nà, kó bá wa tún wọn ṣe sórí dáadáa. So torí Sheikh Oníkìjípà Allah tó ṣàánú wa ta fi ń ṣe súnà, òun ló jẹ́ kí èèyàn káńsù pé à ń gbọ́ wọn. Wallahi máa ń gbọ́ wọn dáadáa nígbà tí mo wà kéré gan, ti pé alẹ́ lọ́ngàn tó fẹ́ràn wọn gan. Ẹ̀gbọ́n náà kálá kó ṣàánú ọ̀nà káwọn náà ṣe súnà dáadáa, torí oore ni kí èèyàn ṣe súnà, oore ní lọ́dọ̀ Allah. So gẹ́gẹ́ bí àwọn afá báyìí, ìwòrì yẹn máa wọnú fún wọn náà ní kálá kó tún wọn ṣe, kó dẹ̀ jẹ́ kó lè ṣe. Torí tí èèyàn bá torí pé kò sẹ́ni tó jiyàn pé kò sí nǹkan tó ń jẹ́ súnà, wallahi gbogbo wọn ayé náà ló mọ̀ pé nǹkan tó ń jẹ́ súnà wa. Àkọ́tí ṣe pé torí pé táwọn bàbá ti ń ṣe bọ̀ kí lẹ́yìn ní súnà kíní kan, kò ẹ̀ léwu jù. Bí wàá wà nínú àdìsí ó wà ń bẹ, ànábì dárúkọ súnà mi ànábì, súnà mi ànábì. Ó sì sọ pé ní ẹgbẹ́ súnà alaykum bi sunnati, alaykum èdè lábá ni wọ́n tó bá gbọ́, tí lábá ti lè lo alaykum tó ń sọ fún wọn ní pé ní má fi nǹkan ilẹ̀ o, lọ gbájúmọ́ nǹkan yìí o. So alaykum bi sunnati, súnà mi dọwọ́ yín o.
so Ànábì tó ní addu alayha bin nawajis, ẹ fi yán gan yín ẹ fi gbá mú. tó yẹ pé kò pàtàkì ní Ànábì máa sọ sílẹ̀ pé ká fi yán gan ẹjọ́ ò ní kí irú ẹjọ́ ò ní ó jẹ́ dáadáa ní àbẹ́jọ́ àbíyàn ó diwájú Ọlọ́run á fojú fo irú nǹkan yẹn tánàbí ní ó dọwọ́ yín o ẹ máa ṣe súnà mi Ànábì o ẹ tún fi yán gan yín dì í mú o tí wọn bá kú ṣáà lérò pé Ọlọ́run fi wálẹ̀ láì bí wa pa ṣàṣe súnà. So ó ṣe pàtàkì ká lọ́rọ̀ ikú máa dé at any time. So àwọn á ń fèsì fún mufti Ìlọrin ìyẹn ni pé Jaqmal ó ń fèsì fún náà ọ̀rọ̀ tó jáde lórí ọ̀rọ̀ yìí náà ni pé tọ̀rọ̀ yìí bí lọ́nà pé Jaqmal wá ń fèsì fún mufti Ìlọrin nípa pé apology tó sọ pé kí K1 the ultimate kí wọ́n ṣe apology tí ò make sense ni pé ẹ jẹ́ kéèyàn mọ tí ó ṣe apology lé lórí ẹ jẹ́ kó mọ pàtàkì ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. So àti ẹ̀yin àti Jaqmal àti mufti Ìlọrin ó bẹ̀rẹ̀ ó jẹ́ kémi o torí pé nǹkan tí K1 the ultimate ṣe yẹn tó sọ ọ̀rọ̀ tèmi kò sí rọ́ńbẹ̀ àwọn afá ganu ni wọ́n ṣe máa ganu káàkiri ọ̀rẹ́ ní tí ò ló tó wọ́n ganu sọ́dọ̀ rẹ̀ wọ́n máa sọ ibi tó ti rò pé àwọn ọbẹ̀ ó sọ. So kò ń ṣe tó rújú kò sí rọ́ńbẹ̀ wọ́n ganu lọ́bẹ̀ ni ẹ̀yin ní kẹ́ bá àwọn afá yín wí. So ṣùgbọ́n lórí àwọn ọ̀rọ̀ tẹ́ wá ń sọ tí ò wá sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ni a fẹ́ correct ẹ̀ ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ ẹ̀sìn báyìí sí. So ọ̀rọ̀ àwọn afá ganu ọ̀ọ́lọ́ ti ẹ̀yẹn láàrin àtàfà àwọn afá yín àtàwọn olórin tẹ́jọ́ yín dé nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́yìn wá ń sọ yín sì ti ọ̀rọ̀ ẹ̀sìn ti wọ̀ tó bá rẹ̀ sì ti ọ̀rọ̀ ẹ̀sìn ó ti di ọ̀rọ̀ gbogbo ẹni tí ó bá jẹ́ tóun náà lè dá sọ́rọ̀ ẹ̀sìn bí àwọn àáfà àtàwọn ọmọ ilé kéwú táwọn náà ti ń dàfà. So ẹ ká gbọ́ nǹkan tí Jafar Jaqmal sọ yín fàbalẹ̀ play ọ̀rọ̀ wọn yín dẹ̀ máa comment pẹ̀lú náà. My kids love sports. It makes them happy and more energetic. Kò ṣe energetic. Àwọn àfáà tá ń lo sámà ní òní lọ́wọ́ máa jẹ́ ọ̀dọ́ àfáà ìrìwọ̀ ọ̀dà. Sẹ́ẹ̀pì gbogbo àwọn àfáà yìí ẹ̀kùn west conference èyí ti dẹ́nu lè ganu kalẹ̀ lóró ẹ̀ bá jẹ́. Àmọ́ tó mú mi. Àfáà Jaqmal why the clip máa ń sọ̀rọ̀ báyìí ẹ change system ọ̀rọ̀ lè ṣe máa ń sọ̀rọ̀ yìí ẹ kọ́ ṣáà máa sọ̀rọ̀ bí ẹni bẹ́ẹ̀ nìkan lè mọ̀rọ̀ sọ ẹ kọ́ ṣáà máa ṣe kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀yìn ọkọ̀ ṣáà máa ń sọ̀rọ̀ báyìí ṣá àfáà tàjọ́dọ̀ àfáà orí yín ò dá ẹ̀yin náà mi ṣe sọ mi sọ ní reported speech reported speech lè fi gbà fi sọ fún ẹ̀yin àfáà tàjọ́ àfáà ọ̀dọ̀ orí yín ò dá tẹ bá tẹ aláwọ̀kọ̀ ní bó ṣe àwọn afá ọ̀dọ́ nìkan lọ́wọ́ àmì ìjókòó torí pé ń tẹ mọ́ lórí náà nìyẹn lẹ́yìn náà tó bá tẹ pé àwọn afá ọ̀dọ́ nìkan lọ́wọ́ àmì ìjókòó yẹn ṣé gbogbo àwọn afá ọ̀dọ́ náà lórí wọn wá dá tọ́fi lọ gánú sí Wàsíù tọ́mọ̀ ẹ̀ka máa kọ̀ sọ̀rọ̀ jà ò bá yẹn kò bọ́ sí. Àwọn àfáà tá ń lo sámà ní òní lọ́wọ́ tá a jẹ́ ọ̀dọ́ àfáà ìrìwọ̀ ọ̀dà. Sẹ́ẹ̀pì gbogbo àwọn àfáà yìí ẹ̀kùn west conference èyí ti dẹ́nu lè ganu kalẹ̀ lóró ẹ̀ bá jẹ́ àbájẹ́ ẹ̀ mójú ìsìlámù jẹ́ ẹ̀ mójú àbájẹ́ ẹ wà kó wọn sí ní mídíà pé àwọn tó ganu ni gbogbo àfọ̀nù aṣọ àtàkùn ọ̀rọ̀ sí wọn. Àwọn bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ ṣe yún ẹni bá máa túbá yóò túbá. Àtúwá ní kéèyàn ó túbá. Àtúwá ní kéèyàn ó tẹ́kì àfọ̀nọ́jì sọ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bí n tó ṣe. Ó dàjà ó kà pé ọ̀gá wọ́n ṣe báyìí kọ́dà wọ́n jẹ bí àbọ̀. Ẹ wá lé ẹsẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ganu àbí ọ̀ganu máa fọ́ ọmọ ẹgbẹ́ èèwé sọ̀rọ̀. Aṣáájú ẹ̀sìn kì í ṣe bẹ́ẹ̀ ẹni wọ́n gbọ́ mímọ̀ yìí kì í ṣe bẹ́ẹ̀ ẹni wọ́n máa dín sí tọmọ fúrúwà tọmọ fíkìwù tọmọ òṣùwù kì í ṣe bẹ́ẹ̀ ẹni wọ́n gbọ́ mímọ̀ yìí ṣe bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sọ ohun tó ṣe pẹ̀tọ̀ lórí ọ̀rọ̀ tó lọ báyìí kíní wọn ti ń ta fún gbogbo àwọn àfa àwọn bàbá tó jòkó rẹ̀ àwọn alágbájẹ ìgbàlókè àwọn awúlẹ̀. náà àmọ́ kò yẹ kí n kọ́mẹ́ntì lọ́rọ̀ tí mo pọ̀ sí yìí kò yẹ kí n pọ̀ sí torí tí bá kọ́mẹ́ntì yìí yóò jẹ́ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà yóò dẹ̀ kí n dẹ̀ tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé kéwù àwọn àfà àwọn yóò dẹ̀ kí n tẹ̀ tún ṣe ọ̀pọ̀lọpọ̀ jọmọ́ ṣùgbọ́n tí n bá ṣe ogun yín papọ̀ tó bá kó òótọ́ tí Allah àti Ànábì sallam ní ká sọ ni ó tẹ́ mi lọ́rùn. So torí tí Jaqmal sọ yín báyìí ni pé àfà àgbà aṣáájú ẹ̀sìn kì í sọ bẹ́ẹ̀ so àdèmọ̀ pé sheikh oníkèyí kan ló ń bá ẹni tó ṣe nǹkan kan tó sọ bẹ́ẹ̀ àwọn ẹni tó mọ hadith òun sọ bẹ́ẹ̀ tó mọ fòrò àwọn sọ bẹ́ẹ̀ so ẹ̀yin táwọn dá wa lójú
wà lójú torí àmọ́ náà ìjàmbá ẹ̀sìn tá bá dákẹ́ níbẹ̀ so ní pé ẹni tó mọ hadith ò ṣe bẹ́ẹ̀ ní pé ní oníkejìpá mọ hadith torí pé ọ̀rọ̀ yẹn tábàán àbí kàtọ́ pé bádàlì ló jẹ́ fún ìtẹ̀tí ń bá bọ̀ pé ẹni tó jẹ́ aṣáájú ẹ̀sìn ò sọ bẹ́ẹ̀ tóun náà sì jẹ́ bádàlì tábàán fún ọ̀rọ̀ tẹ̀tí ń sọ bọ̀ pé kí a wá sọ pé kẹ́nìkan ṣapọ́lọ́jì tàdé tí wọ́n káfọ́lájì ṣéèkì oníkejìpá ló nìkan ṣapọ́lọ́jì tẹ̀ bá sọ pé ẹni ṣáájú ẹ̀ kì í sọ bẹ́ẹ̀ tẹ́ ń sọ ní pé ṣéèkì oníkejìpá lẹ́ ń bá wí tẹ̀ bá sọ pé ní ẹni tó mọ ìmọ̀ fíkìú kì í sọ bẹ́ẹ̀ tó kẹ́ ṣéèkì oníkejìpá náà lẹ̀ ṣe ń bá wí pé mọ̀mọ́ fíkìú ṣùgbọ́n fíkìú kọ́ wa bẹ́ẹ̀ ẹni tó mọ ìmọ̀ hadith kì í sọ bẹ́ẹ̀ òun náà lẹ̀ ṣe ń bá wí bẹ́ẹ̀ láti wá kọ́ mi pé ṣéèkì oníkejìpá lẹ́yìn sọ pé ẹni tó mọ̀ hadith ọmọ hadith ó yàtọ̀ sí wọn mọ ìmọ̀ hadith ṣé kò nípa ọmọ hadith ọ̀nkóta hadith tóun ti pàdé sọmọ náà mọ̀ tó yẹ pé jẹ́ kí nípa bá jáde pé àwọn ha Sahih Bukhari àti Sahih Muslim tó I will open my cap for him my open cap mi for him pé masha Allah torí mi tí mo sọ̀rọ̀ lọ́wọ́ ìgàn mi ì tí parí Sahih Bukhari àti Sahih Muslim lásìkò kan náà tí mo sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo ń ha Sahih Bukhari àti Muslim lọ́wọ́ tí inshallah ní Ramadan yìí tí mo ń rò bí akálà ṣe rán fún mi kí n parí Muwatta Malik àti As-Sunnah Ibn Abi Hatim papọ̀ lẹ́yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ tá ti parí tẹ́lẹ̀ o tá ti kà tẹ́lẹ̀ o tá lè máa sọ ọdún yẹn o Sahih Bukhari àti Muslim mi kálà kò ṣe rán fún parí láìpẹ́ so tí Sheikh onígbà tó bá sọ pé àwọn ha Sahih Bukhari àti Muslim àwọn yòókù máa ha my cap for him àtọ̀ wá sí yẹn gan àwọn àṣọ pé adúrú nǹkan tó wọ́n sọ ibùkọ́ àti Muslim ṣe ìdókù náà ní pé kálà kó ó má jẹ́ kíní àríjáre kó má jẹ́ ìbàlẹ́jọ́ fún yín pé ẹ̀ka sọ ibùkọ́ àti Muslim ẹ̀sùn láti kò tẹ̀ kó sọ ibùkọ́ àti Muslim gangan tí ó ń ṣe irú àwọn tí wọ́n máa ń mú wá tó ti ṣe rọ́sìnkẹ́ tí ẹ pé tó ti ṣe ní Mukhtasar àbí something like that ṣá irú ti Sheikh Yahya al-Yahya tó ṣe yóò ẹ̀ náà ń fọ́lù lọ so tó yẹ kó Sahih Bukhari àti Muslim gangan torí Sahih Bukhari gangan làwa fi bẹ̀rẹ̀ tóun ti mu'allaqat tóun ti àwọn athar tóun ti eléyìí tẹ̀lé bá nu èyí tá a sọ yìí so ẹ rí àwọn ẹ mọ̀ pé tó bá ka eléyìí tó kà á tán kò wọ́ ẹnìkan oníṣẹ́ máa kọ kó tó mọ̀ ẹnìkan oníṣẹ́ máa ju èso náà fún wallahi ẹnìkan oníṣẹ́ máa sọ kó tó mọ̀ pé wọ́n dáadáa ní Sufi táwọn gbá ká so tó bá dẹ̀ tòsí tó sì kanu sọ́dọ̀ ẹ̀ka Muslim tó ju ẹ̀sìn àtẹ́lá ní kánẹ́bí sọ̀rọ̀ wákọ̀ wà lọ́wọ́ Allah so torí àmọ́ náà ẹ̀sìn ṣòṣe onípàlú kò ní jùpá ó dára lójú pé ọmọ hadith gan débi tó mọ̀ ni wọ́n inú àwọn àfáà tó jẹ́ àfáà tó ń ṣe súnà táwa tá mọ̀ pé ọ gbìyànjú ń bi ìmọ̀ hadith àti ọ̀rọ̀ àwọn pé ọ̀rọ̀ àwọn àtàrà àwọn èèyàn tó ti lọ kò ń ṣe gbogbo tó bá kaná lára fẹsẹ̀ rìn lẹ́wọ̀ wàláhì Sheikh oníkejìpá wà mẹ́ tí a fẹ́ gbádùn wọn dáadáa tẹ̀sí inú Ramadan wọn mi sọ pé pípé sí súnà mi ìdẹ̀sọ́ pé ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú súnà o ṣùgbọ́n wọ́n wà neutral wọn ní òde lọ́tí máa ń sọ ọ̀rọ̀ Sufi wọn tó máa sọ oríṣiríṣi ẹ̀kọ́ yìí sọ́lọ́run kẹ́dọ́ kọjú sọ́lọ́run ògùn owó bísímìláì áfúrú gbogbo nǹkan tó máa ń sọ ẹ̀ òde àwọn jọmọ́ wọn àwọn mùrídìí wọn lọ́tí máa ṣe rìn tó bá dé tafsir normal tafsir náà wẹ̀ ẹ máa gbádùn wọn wàláhì ọ máa gbádùn wọn dáadáa so tọ́yí ọkà hadith fún yín wọ́n mọ ẹ wo ìgbà tó máa fèsì fún ọ̀rọ̀ pé Felix Ọ̀túnlá ló wà ní kòtò ẹ wọ̀ yín náà wọ́n bá ṣe selection it would make sense so tó ń ti bẹ́ẹ̀ náà ní tí wọ́n mọ̀ àádákẹ́rẹ́ tó ìgbà mọ̀ pé tó wọ́n mọ̀ àmọ̀ pé tó mọ̀ àmọ̀ tó mọ̀ àwọn tó mọ̀ so bí tó bá tẹ̀ wá jẹ́ pé ìmọ̀ hadith kò ń ṣe àǹkà hadith o ìmọ̀ science of hadith ṣe àwọn Kùránì nísìn mo lè ka Kùránì àtọ̀ sí ìmọ̀ Kùránì nísìn ó ní ṣe pẹ̀lú kíkà rẹ̀ tajwid ó ní ṣe pẹ̀lú kíkọ rẹ̀ al-imla'ul Qur'ani àyíwáwò ni ìmọ̀ tajwid ó ní ṣe pẹ̀lú kíkọ rẹ̀ rosman ìmọ̀ Qur'ani ni mo ń sọ ìmọ̀ Qur'ani ó ní ṣe pẹ̀lú asbabun nuzul ó ní ṣe pẹ̀lú kí ló ń jẹ́ nasikh wa mansukh ó ní ṣe pẹ̀lú tadwin àwọn ogan ọlọ́pàá òtẹ̀ ní àwọn súra yìí àwọn adad alayat al-arqam wa arqam al-ayat makiyya bẹ̀ ó ní ṣe madaniya bẹ̀ ó ní ṣe
kí tẹ̀ ní túmọ̀ màkíyà kí tẹ̀ ní mọ̀dàníyà kí ni ìkhìláfù àwọn àfà ẹ máa ka ilé ìlọ ọdún 4 ẹ kọ́kọ́ jáde náà ẹ tún tẹ̀síwájú masters lórí ẹ̀ ẹ tún ṣe phd lórí ẹ̀ ẹ tún wá ṣe doctorate lórí ẹ̀ ẹ tún wá ṣe professorship professor lórí ẹ̀ gan ẹ tún ti túmọ̀ sí pẹ̀sí parí gbogbo Kùránì ìmọ̀ àdìs wá ìmọ̀ àdìs times 10 ìmọ̀ Kùránì torí pé àdìs náà òun dẹ̀ ní Islam mélòó ni Kùránì kan máa ju pé ẹ ṣe báyìí ní àdìs gan ló wá ṣàlàyé rẹ̀ Kùránì akírun ṣó wá sọ pé wọn pé kàkà Fátíà ṣó ló ní ká gbé tàbádùn kà sọ báyìí ojú bẹ̀rẹ̀ inú àdìs náà so ìmọ̀ àdìs times 10 ìmọ̀ Kùránì so kí wá sọ pé ẹni tó ní mọ̀ àdìs òun ṣe bẹ́ẹ̀ á sọ pé ẹ dúró torí àmọ́ náà ẹ̀sìn kó má di pé ọ̀dọ̀ àwọn táàtì lọ máa wá mọ̀ àdìs wá ń sìn ọ̀dọ̀ mufti Ìlọrin náà ó níbi tí àwọn gùdù sí kò ń ṣe mọ̀ àdìs ẹ ti kọ́kọ́ yọ àdìs kò mẹ́ mi ìtẹ̀fẹ́ bá yín fa ọ̀rọ̀ fòró àwọn kan ẹ kọ́kọ́ yọ àdìs kò mẹ́ so ẹ tẹ̀síwájú náà. kulẹ̀ ń bá wí kí wọ́n dànù afẹ́mọ̀ wa nínú àwọn àbọ̀ káwa dásẹ̀ ní gàlùsí àyè ẹ dákọ̀ àwọn ọ̀hún onídìí kẹ́ni agbọ́lọ́jì ájì sọ̀rọ̀ àjùdí òun sí nàmú òkú ájì sọ̀rọ̀ àjùdí àwọn àfáà wọn ní gà ń gbọ́ pé ọ̀gánu àwọn àfáà wọn lọ́gánu sí àyè àwọn kẹ́kẹ́ ẹ dákọ̀ àwọn àgbàlagbà ní ìbéèrè àwọn àgbàlagbà lórí rẹ̀ bàbá ìmáàmù Kẹ́nẹ́rì àgbàlagbà ni wọ́n ní á béèrè àwọn àfáà tó ganu wọ́n tó bẹ̀rẹ̀ fi dáwọ́ abẹ́mọ̀ wọn láti ṣẹ̀ṣẹ̀ rí àtọ́tọ́ fún wọn pé wọ́n yé ganu sílé olúmúlé ní olúmú. ọmọlókun máa ń bẹ̀wọ̀ ọmọlókun wà ní ọ̀rẹ́ adébọ̀sán. ìmáàmù sọ bàtà ìdílé èyí ti dẹ́ ganu àwọn àgbẹ̀ wọn jáde tẹ́ ẹ bá ṣe báwọn èyí ti dẹ́ yà fún ṣe báwọn fún àwọn àbá àti wọn ganu. ọmọ ajẹ́nà káàdà lil akhirati wal ula. ẹ ṣeun ẹ wá nígbà náà kí ọmọ sọ pé sórí lérí nǹkan tí ó sì lẹ́bi lẹ́bi. kọ́mẹ́dì là bá yìí. ọmọ àgbà ibẹ̀ ní pápá lọ́mọ àwọn àfáà ní náà fún ẹ̀ṣọ́ yìí àtọ́pá lọ́mọ wọn ni òun àgbẹ̀ jù lọ́kọ́ òun kọ̀ kẹ́kọ̀ọ́ kéwù ó sì fẹ́ jẹ̀yà bá lọ. ẹwọ símù ẹwọ arithmetic símù lárí méjì tíra lórí lẹ́pẹ̀ arithmetic. lọ ìfẹsẹ̀. ẹni títí ń kọrin bọ̀ láyé ìgbà lẹ́yìn kí wúlọ́ 84 ìsọjọ́ sí 84 before 84 ni o àwọn káláwọ̀ 84 tuntun náà ń bọ́ jáde ilé kẹ́ 84 ló bọ́ jáde ẹ wá wá ti gbà wọn nígbà lẹ́yìn kì í sáyé wọn. so nítorí jẹ́ kó kí àfa Ajákúmálù sọ̀rọ̀ yìí ni pé ẹni tó gbọ́njú àwọn àfa lọ òun ò kí òṣùgbọ́n gbọ́njú àwọn àfa lọ tó pé ó ti ń kan níbọ̀ nígbà tẹ́yìn kí ó lọ so ṣùgbọ́n kájú yẹn gan ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mi mọ́ ọ́n máa kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yẹn torí pé ọ̀rọ̀ yẹn ò kàn mí rẹpẹtẹ kó fúyẹ́ kan kọjá àwọn kan tó fẹ́ kọ́mẹ́ǹtì lé lórí ju ọ̀rọ̀ yẹn lọ so ọ̀rọ̀ yẹn náà ni pé kọ́ mú àwọn àfáà tó wá ganu kọ́ dá sẹ́ríà àwọn olówó dá sẹ́ríà fún kọ́ọ̀tù ló máa ń gbé irú pé àfáà ganu lọ nílẹ̀ tiwa tó wáyé ké ilẹ̀ làwọn wà bílù tí ẹ̀sìn wà ní bíyẹn ní sẹ́ríà wà fún irú wọn ó yẹ kọ́ dá sẹ́ríà fún irú wọn gbà ní ìbáyé kọ́ tó ilẹ̀ dùn àwọn tó hàn ríbi débẹ̀ gan níjọ́ tó lọ ganu yẹn gan wọ́n máa wò pé àwọn míìsì ní tó mọ̀ pé àwọn ò míìsì so ẹ̀wà bọ̀ lórí ilé ìtẹ́sọ pé ẹni tó kò kéwú gbọ́jọ àwọn àfáà lọ ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ kò kéwú ó gbọ́jọ àwọn àfáà lọ ìyẹn àfáà tí yóò bá gbọ́n lẹ́nìkan ò ní kéwú ní ìwà gbọ́n jùlọ kí wọ́n ń pè ní kéwú tí màá ṣe gbogbo nǹkan tó papọ̀ mọ́ gbọ́n tẹ bá ń kọ́ ìmọ̀ ẹ̀sìn ẹ̀ ń kọ́ ìmọ̀ ẹ̀sìn àtọ́gbọ́n papọ̀ lẹ́ẹ̀kan náà tí pé ẹ̀sìn ó mú gbogbo nǹkan wá ni ó mú gbogbo nǹkan wá nínú ẹ̀ náà ni ọgbọ́n wà ó yẹ pé àwọn ànábì Ọlọ́run ọba nínú dọ́nà ń fún wọn ní fàtọ́nẹ̀tù ọgbọ́n púpọ̀ ọjà fàfà ọmọ ọgbọ́n gan so ẹ̀sìn ló mú ọgbọ́n wá fún wa so ó yẹ pé olórí ọgbọ́n náà ni ẹni tí ṣe kí ni kó ti palẹ̀ mọ́ di àlàáfírọ̀
àwọn sọ pé ní al-kayyisu man dana nafsahu wa 'alima liman ba'da al-maut ẹni tó gbọ́n tó pé torí ẹ̀ pé òun náà lẹ́ni tẹ́ pé kí ni ó yẹ tẹ̀sí tí ẹ ó yẹ tẹ̀sí ṣiṣẹ́ ìdàkẹ́ ọmọ látàyè so ìyẹn ló lórí jù ẹ̀sìn ló mọ́ ọgbọ́n wá fún wa ẹ wá ní tẹ́ pé òun ti ń kan ti pẹ́ nígbà tẹ́yìn ń kéwó lọ́wọ́ kí yẹn wá ní ọ̀rọ̀ ṣọ́rọ̀ wà ń bì yẹn ṣọ́rọ̀ wà ń bì yẹn ó ti ń kéwó ó ti ń kan nígbà tẹ́yìn ń kéwó lọ́wọ́ ṣọ́rọ̀ wà ń bì yẹn ṣé orin tó ń kọ sí nǹkan gidi ni àwọn èèyàn gbà táwọn ń kéwó lọ́wọ́ táwọn ń ṣe nǹkan gidi òun ó ti ń kan lọ́wọ́ tó ń jẹ́ nǹkan bú so ṣé ẹ̀wẹ̀ káàdùn lómi ẹ̀sán sí pé ẹni tó ti ń ṣe ìmáàmù tó ti ń ṣe wáàsí lórí múbàrí nígbà tẹ́yìn ṣe ń kéwó lọ́wọ́ á sọ pé wẹ̀ àgbà ló jẹ́ fún wọn bẹ́ẹ̀ ó ti lẹ́spírẹ́ǹsì ìgbọ́n ń kọrin ó ń kọkọ̀ wúkọ̀ ó ń jó ó ń lùlù ó mọtí àwọn obìnrin jùdí inú orin ẹ̀ ẹ̀yẹn nípa ẹni tó ti ń ṣe ọlọ́run nígbà tẹ́yìn ń kéwó lọ́wọ́ báwo lè jọra wọn ṣọ́rọ̀ wà ń bì yẹn ni ẹ ṣe kí n nígbà tẹ́fẹ̀ bá ti fẹ́ tí ẹ̀fẹ̀ bá ti pọ̀ ju ohun tí ẹ fẹ́ sọ lọ àbí tí wọn bá tẹ̀ ti wulẹ̀ ní ọ̀rọ̀ kan nílẹ̀ tó ní ìtumọ̀ tó fẹ́ sọ yóò kàn máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ sọ̀sọ́kùsọ náà ẹni tó ti ń kan nígbà tẹ́yìn ń kéwó lọ́wọ́ ẹni tó ti ń dẹ́ṣẹ̀ nígbà tẹ́yìn ń kéwó tẹ́yìn ṣe jihad lọ àbẹ́ mọ̀ kí jihad ní kí ẹ máa kéwó ẹ̀rọ sọ. òun ti ń dára irú ẹ̀ lẹ́wà gbogbo àti ẹ̀bọ̀ lọ lójú àgbo òun níwọ̀n tó ti yọ rẹ̀. òní wá ló jẹ́ kí èèyàn gbọ́n. bàbá ńlá mistake ni asáré sọ fún yẹn wípé ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan tọkọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ láyé ní sọrí sí tí ó fi kún mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́. kẹsàn-án rí sìn fún gan àwọn àfáà pàtàkì lọ́dọ̀ ọ̀run irú ẹ ti tẹ́lí tẹ́ ọ̀rẹ́dì ṣé òun rí sìn kan. bàbá mistake ẹni ọba wa jẹ́ olórí ẹ̀sìn tí wọ́n máa fi ẹ̀sìn ti sọ́dọ̀ rẹ̀ tí gbogbo nǹkan kọ́ máa lé bí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ tí òun ní ọ̀nà lè fọ́ọ̀lù sí ní ṣùgbọ́n sọ́dẹ̀ bàbá disappointment tó ní agbára. lóòótọ́ ẹbí yìí ó ní wọ́n wá ganu sílẹ̀. kódà kó sọ easy 1 million fún so ẹni tó lọ ganu tó tún sọ lẹ́ẹ̀mejì ẹni tó lọ ganu so tó dẹ̀ lóhùn tó dẹ̀ ṣé kò ti ní nǹkan tó lówà lẹ́mìí ẹ̀ tẹ́lẹ̀ kó tó jáde kó tó ṣe ìsọpọ̀ ganu ọ̀dọ̀ àbáwọn kan wà lẹ́wọ̀n lọ ọ̀dọ̀ nìkan wà lẹ́wọ̀n lọ ọdún lọ́wọ́ ganu sí so n kò rí sí nǹkan kan tí tó mọ̀ pé ní yẹ̀yẹ́ ó mọ̀ pé ní yẹ̀yẹ́ ní ẹ̀yin mọ agbe tó ti lọ ń ṣe lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ agbe tó ti lọ ń ṣe lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin mọ̀ kó tó máa sọ wọn wọ́n ganu star tẹ́sọ̀ yìí sì fún gan àbá àwọn àfáà jẹ́ pé àfáà ní máa pe jọmọ́ pé aláàjì àdúrà yìí máa kọ́lá àdúrà yìí máa kú next week ṣé a máa ń fi àdúrà wàláhì níbi táwọn àfáà sọ pé ní kódà ká má bẹ̀yàn ká má sọ fúnyàn kó bá àbẹ̀ lọ́hùn pé kò sínú àṣà ẹ̀sìn ká bẹ̀ lọ́hùn fúnra wa nítorí ìsọfúnyàn kó bá àbẹ̀ lọ́hùn ó lè jẹ́ṣẹ̀ fún wa torí a ní èrò dáadáa pẹ̀lú Ọlọ́run tó ní pé ẹ pè mí àdá yín lóhùn ṣọ́lọ́run ní ẹ máa rán yàn sí mi tẹ́wà tẹ̀ ṣe bẹ́ẹ̀ yóò já nàbí Ọlọ́run kò ń ṣe pé àìwà lárájá èyí máa rẹ̀ tàwọn afá káàkiri àtẹ̀já àwọn afá àtàwọn náà tán. àwọn tó ga lẹ́wà àkọ́kọ́ bá wí lẹ́sọ̀ àtọ̀ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà àbá àbáwọn ti bínú tọ́rọ fáwọn ni ìgbàlódé ṣàbẹ̀ ẹ̀kọ́ ọmọ yàrá ẹ̀ má bínú ẹ̀ má nǹkan má bẹ̀ àwọn àbá àwọn tẹ̀lẹ̀ ní kọ́bẹ̀ yìí pé àbẹ̀ má bínú àwọn tẹ̀lẹ̀ kọ́bẹ̀ yìí báyọ̀ ṣe ránṣẹ́ ni ẹ̀ kọ́ má bẹ̀ àwọn bẹ̀ yìí rẹ̀ ó lè ṣe wá sẹ́nu nǹkan náà àwọn àbá àtọ́ ẹ̀kọ́ ti mara wọn tí ń mara wọn ṣẹ́ bí ọba jẹ́ pé ń ra wọn ṣẹ́ kó mo ti máa wọn orísun síbẹ̀ jojúmọ́ èrò nígbà àwọn ọ̀dọ́ wọn ṣẹ́ ìmọ̀lọ́ rẹ̀ àwọn akọ́jú kéré yìí ni o no nonsense níbí no nonsense. so wọn ti rántí ní gbọ́ngàn ló bẹ̀rù òtọ́ ni. àwọn náà ti sọ kò tó ṣe lọ́wọ́. gbogbo àfáàdé dọ̀tí mu yìí a máa nípa gbogbo àfáàdé. èyí mo jẹ kan. ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn máa ń kọ nǹkan lórí mídíà ẹlòmíràn máa kọ sábà gẹ́gẹ́ kan ẹ máa tan ara yìí wọn abúlé bá fún ntọ́ka bọ́ọ̀mù kí ni solution
sí wa. Kọ́ńsì àwọn àfáà tá ń lo sámà ní ètò ní lọ́wọ́ tá a jẹ́ ọ̀dọ́ àfáà ìrìwọ̀ ọ̀dà. Ìrìwọ̀ ọ̀dà. Ìrìwà. Ìrìwọ̀ náà kàlẹ́ mọ́. Àwọn àfáà tá ń lo ní lọ́wọ́ tá a. Ẹ̀yin náà ni ẹ̀yin àfáà tẹ jẹ́ ẹ̀yin àfáà Jákàmọ́lá àti gbogbo àwọn tó kù yín ẹ̀yin náà lè bára yín àwọn ò sí níbẹ̀ tọ́lá wọn ṣe rubbish tẹ̀yìn ṣe àbí onítúnà ọ̀rẹ́ tó lọ ganu síbẹ̀ so àwọn ẹlẹ́gbẹ́ ara yín àwọn àfáà oníbídíà ẹgbẹ́ ara yín tó máa lọ ń ganu sí tí ò kàn wọ́n àwọn náà lọ̀rọ̀ yìí bá wí ẹ máa kó papọ̀ kó rí anybody ò dáa ìsọkúsọ ni. Àwọn àfáà tá ń lo sámà ní ètò ní lọ́wọ́ tá a jẹ́ ìsọkúsọ ni ẹ máa. Dàpọ̀ àwọn àfáà mi tí ń sọ tá a jẹ́ ọ̀dọ́ starting from 50s